أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. èyí tí mo fẹ́ kẹ́ já jọ wò lénìí nínú orúkọ Ọlọ́run òun ni alwadud ó jẹ́ orúkọ kan t'Ọlọ́run pè rẹ̀ nínú al-Qur'an ó ní wa huwa al-ghafuru alwadud. kí ni alwadud túmọ̀ sí? ó túmọ̀ sí ọba tí ń fìfẹ́ bá wa lò, ọba tó nífẹ̀ẹ́ wa gẹ́, ọba tí ń fìfẹ́ hàn sí wa ní gbogbo ìgbà, kódà ká tó mọ Ọlọ́run dípò ipá sìn ní tí ń fìfẹ́ hàn sí wa. ẹni tí ò sin Ọlọ́run òun náà ń fatẹ́gùn Ọlọ́run símú, òjò Ọlọ́run rọ̀ sí òun náà ń jẹ yín mọ wàdúùdù ni. ìfẹ́ lọ́lọ́run fi ń bá gbogbo wa lò kó tó di pa sìn. tá a bá fi ìfẹ́ díẹ̀ hàn sọ́lọ́run ọba tí ń jẹ́ wàdúùdù, táwa náà fi ìfẹ́ dá a padà fún pé ẹni bá fẹ́ ni àá fẹ́ tiẹ̀ ni, tá a wá kírun fún, tá a wá gbààwẹ̀ fún, tá a fi ìfẹ́ díẹ̀ hàn, yóò tún wá fi ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ dá a padà fún wa. túmọ̀ sí pé gbogbo ìfẹ́ tó bá wù kẹ́rù lè sọ pé òun ní sọ́lọ́run, ń tọ̀ yìí tọ́lọ́run ní sí ọ, ń tọ̀ lẹ́yìn ni. ó lè nífẹ̀ẹ́ Ọlọ́run dàbí bọ́lọ́run ṣe nífẹ̀ẹ́ rẹ̀ láíláí. alwadud, ọba àfẹ́, ọba onífẹ̀ẹ́. òun làákà ìkan lóròyìn Ọlọ́run ọba alwadud. ó ní huwa alladhi yuhibbu awliya'ahu, òun lọ́ba tí ń fẹ́ àwọn ẹni tiẹ̀, ń wá tí ń fẹ́ tiwọn qabla an yuhibbuhu, ṣáájú ká tó láà kírun, ká tó láà gbààwẹ̀, ká tó láà nífẹ̀ẹ́ rẹ̀ ní tí ń fẹ́ tiwa. wa yataqarrabu ilayhim, ń wá ń súnmọ́ wa pẹ́kípẹ́kípẹ́kí qabla an yataqarrabu ilayhi, ṣáájú ká tó láà fẹ́ súnmọ́. àfi bí ìgbà kó ní tó fẹ́ gbà lọ́wọ́ wa, ń tà ń wá wa ń gbogbo ìgbà ju bá a ṣe ń wá lọ. wọn là Nabi sallallahu alayhi wa sallam ní Ọlọ́run sọ pé idha taqarraba ilayya abdi shibran, tẹ́rù mi bá súnmọ́ mi ní dédé wọn ìka kan sí ìka kan tí ó jù bẹ́ẹ̀ lọ, tó kàn ra súnmọ́ mi díẹ̀, taqarrabtu ilayhi dhira'an, èmi ó sì súnmọ́ ní dédé ìgbọ́n kan, yẹn pé màá sáré pàdé ẹ̀, mò ń fẹ́ ju bó ṣe fẹ́ mi lọ. Ọlọ́run ní jẹ́ wadud. wa idha atani yamshi, tó bá wá bá Ọlọ́run ọba, tẹ́rù bá lọ bọ́ Ọlọ́run ọba rẹ̀ yamshi, tí ń wọ́sẹ̀ ńlẹ̀ sluggishly ní fi ń kírun, ṣàǹkì bákan ní, ń gbàwẹ̀ yẹn bákan, ń ṣe sàrà yẹn bákan. Ọlọ́run ní taqarrabtu ilayhi ataytuhu harwalatan, yìí sì sáré pàdé ẹ̀, òun wọ́sẹ̀ ńlẹ̀ pàdé mi ni èmi ó sáré pàdé ẹ̀, torí ìfẹ́ tó ní sí wa pọ̀ ju ìta ní sí lọ. òun làákà ìwọ̀n wa ni wa yaftahu lahum abwaba rahmatihi, Olúwa ọba onífẹ̀ẹ́ yóò máa wá ṣílẹ̀kùn kẹrẹ̀ fún gbogbo àwọn ẹ̀dá. walaw afqalathum dhunubuhum, kódà bẹ́ṣẹ̀ wa bó ti jẹ́ kẹ́sẹ̀ wúwo, ẹ̀ṣẹ̀ wa ti pọ̀ tó ń tí bẹ́ẹ̀ yóò ṣílẹ̀kùn kalẹ̀ pé àìbámọ̀ tẹ́rù mi bá padà dé, kó bá lẹ̀kùn ṣíṣí, kọ́ mọ̀ pẹ́ lérí ìkúnlẹ̀ kí n tó foríjìn, kí n tó yáfi ẹ̀. abiyamọ gidi tó wá ọmọ tó bá wá débi kan tó fẹ́ sinmi, yóò ṣílẹ̀kùn lé kalẹ̀ pé àìbámọ̀ tó bá dé lóru kọ́mọ dààmú kó tó wọlé. bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe ń bá wa lò, ní ṣe ń fìfẹ́ hàn sí wa. huwa alladhi, lọ́ba tó jẹ́ sí pé la yaqtasiru wudduhu ala al-in'ami adh-dhahiri, ìfẹ́ rẹ̀ tí ń fi hàn sí wa kò mọ lérí ká jẹ ká mu nìkan, kò mọ lérí ká wọṣọ, kò mọ lérí kókàndé ká máa fatẹ́gùn símú, ẹranko náà ń ṣe yẹn. bal yawaddul quluba, tọ́lọ́run bá nífẹ̀ẹ́ ẹ̀dá tó nífẹ̀ẹ́ ọkàn rẹ̀, yutahhiruha, yóò wá fọ̀ mọ́, Ọlọ́run ṣe àfọ̀ ọkàn wa mọ́. wa yawaddul abda bil ibtila, nígbà míì wàá rè tó bá fẹ́ fìfẹ́ hàn, yóò fìfẹ́ hàn pẹ̀lú àdánwò. má sọ pé báwo, yóò fìfẹ́ hàn sí yẹn pẹ̀lú àdánwò. ṣé bí wọn náà máa ń fìfẹ́ hàn sáwọn ọmọ rẹ tó bí, ọmọ kéékèèké tí ọ̀dá kan mọ̀, tó bá mú kinní kan sẹ́nu tí kinní yẹn lè ṣe é léṣe, tí kinní yẹn lè kó bá ọ àgbà lọ́wọ́ ń pè jùlẹ̀, ṣé ó dájú débẹ̀ ni àbò nífẹ̀ẹ́ rẹ̀? sọ láàánú débẹ̀ ni àbọ̀ ya ìka? ìkẹ́ náà lọ bá débẹ̀, ìfẹ́ lọ bá débẹ̀ pé kinní lè pa lára. ìní owó tó tí ì rí, ọlà tó tí ì rí tó jùnú mọ́ ọ lọ́wọ́, bóyá tó bá tẹ̀ ọ lọ́wọ́, bóyá àràmù lọ fẹ́ tẹ̀ ọ lọ́wọ́, bóyá tó fi dọ̀tọ̀ Ọlọ́run lọ fẹ́ tẹ̀ ọ lọ́wọ́, yóò máa gbé ọ sá fún tó lè pa ọ lára. àdánwò máa wá bẹ́ẹ̀. nígbà míì ìbáwí yóò máa wá lérí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ àbí ìṣesí kan tó ṣe tí ọ̀tẹ́ Ọlọ́run ọba lọ́rùn, nítorí kó má bàa jẹ ìbáwí rẹ̀ tó bá dijọ́ àlùkìyámà. ìjọ náà látúnṣe, ìbáwí ìjọ náà lágbára. wọ́n fẹ́ sèvù rẹ kúrò ńbẹ̀, yóò wá mú báwí wá látàyé, yóò wá lé fún ọ, ọmọ wa fà á kò ní tóra wọn, ọmọ lù kò ní yọ, yóò wá dàbí ìgbà kí bóòní tiẹ̀ ṣe rí báyìí. bẹ́ẹ̀ ni wa yawaddul abda bil ibtila, a máa nífẹ̀ẹ́ ẹrú pẹ̀lú àdánwò nígbà míì, kama yawadduhu bil ata. nígbà míì tó bá nífẹ̀ẹ́ ẹrú, owó ní ó kó sí lọ́dọ̀, ọlá ní ó kó sí lọ́dọ̀, yóò máa bímọ lémọ, yóò máa kọ́lé mọ́lé. Ọlọ́run náà ní ń dára, ń fi ìfẹ́ hàn sí i. man amana bil wadudi, ẹni tó bá ti wá gbọ́ Ọlọ́run ọba yìí, ọba tí ń jẹ́ wadud, tó gbà á gbọ́ bẹ́ẹ̀, aasha mutma'innan, yóò máa ṣẹ̀mí pẹ̀lú àlàáfíà, ẹ̀kan rẹ̀ ó balẹ̀,
ya'lam yóò mọ̀ lámàdájú annama saqahu Allahu ilayhi ń pé gbogbo nǹkan tọ́lọ̀ ń bá darí wá báwọn innama saqahu bi hubbin ìfẹ́ ló bá dé tọrọ́bọ onífẹ́ ni kì í ṣọba ọ̀dájú kì í ṣọba àká saqahu bi hubbin gbogbo tó bá mú wá ìfẹ́ ló fi mọ́ wá wa tadbirin àti àánú àti ìmọ̀ tí yẹn ń ṣe wa rahma àti kẹ́. wọ́n ní lárúbáwá oko kan ó wá bá Nabi sallallahu alayhi wa sallam ó wá ń sọ fún Nabi pé ẹdúnà ìjọ ìgbéǹde àtàlìkìyàmọ̀ tẹ ní á ṣèṣirò òun ta ni ó ṣèṣirò wá ń jọ náà rí Ọlọ́run ni ó ṣèṣirò ọ ni ṣe bí òun náà ní jẹ́ Rahman ọba oníkẹ́ òun náà ní tún jẹ́ Rahim ọba aláàánú tó bá jẹ́ bẹ́ẹ̀ najauna kí la wá ń bẹ̀rù sí kò sí wàhálà àálà wàhálà Nabi wa rẹ̀ sallallahu alayhi wa sallam ká Nabi ní faqaha al-Arabiyyu lárúbáwá yìí ti gbẹ́sìn yìí o lárúbáwá yìí ti mọ Ọlọ́run yíyan bá mọ Ọlọ́run láláàánú yíyan bá mọ Ọlọ́run lọ́bọ onífẹ̀ẹ́ mi rí ọ balẹ̀ pé àríkì Ọlọ́run Ọlọ́run mọ́ṣáájì àríkì Ọlọ́run. wọ́n ní sàbí ànábì kan radiyallahu ta'ala anhu wọ́n bi wípé tó bá dijọ́ alkiyama tọ́lọ̀ ń bá fún ọ ní discretion pé kó choose ní pé ṣé ìyá rẹ ni kó ṣèṣirò rẹ ní àbọ́lọ̀ ta ló mọ̀ ó lọ́lọ́ ní ìmọ̀ ìní mo ya mi láéláé kí ló dé ó yẹ kó rí l'opportunity pé màmá mi ò ní fẹ́ kí n wọná màmá mi ò ní fẹ́ kí n jìyà láyé gan tó bá kéré tí ò tó iná kì í fẹ́ kọ́ra mi la ó ní torọ́lọ̀ nífẹ̀ẹ́ mi ju màmá mi lọ ó dá mi lójú pé olólùfẹ́ lọ́lọ́run ó láàánú mi ju bàbá mi lọ mò ń ṣe ẹ́ láyé ń bò mí láṣìírí mò ń ṣe ẹ́ láyé ń foríjì mi ìkẹ́ rẹ̀ tí ó ṣe fún mi pọ̀ ju ti màmá èyí tí màmá mi lè ṣe fún mi lọ. ọmọ náà arafa al-wadud ẹni bá ti mọ ọba tí ń jẹ́ wadud lana qalbuhu ọkàn rẹ̀ ọ̀rọ̀ lil khalqi sáwọn ẹ̀dá kò ní jọ́lọ́kàn líle fayatakhallaqu birrahma ìwà akẹ́ni ó wà lọ́wọ́ tiẹ̀ náà ìwà àánú sáwọn èèyàn wa yuqabilu al-jafaa bil ihsan tán bá wù àgọ́ sí dáadáa ní ó fi dá padà fáwọn èèyàn li'anna man imtala'a qalbuhu biwuddillah ẹni tí ìfẹ́ Ọlọ́run bá ti kúnnú ọkàn rẹ̀ gẹ́ ike tá a rọmi sí tó ti kún la yafidu minhu illa al-wudd kò sí ní tí kèèyàn fẹ́ dàálẹ̀ omi náà ni ó máa dàálẹ̀ ẹni tí ìfẹ́ Ọlọ́run bá kúnnú ọkàn rẹ̀ tí ó bá ṣẹ́ dànù kí ni ó máa ṣẹ́ dànù ń bẹ̀ ìfẹ́ lókù tí ó máa fi bára yìí lò kódà ń bá ńlá bájá ọ̀tá rẹ̀ ní kò yẹ kó máa bá a ṣe pé kó tún máa bọ̀ ní nǹkan yóò ní ẹ ṣáàjìyà fún un ìfẹ́ ní òfin máa bá kálukú torí ìfẹ́ lọ́lọ́run náà fi ń bá òun náà lò òun náà sì nífẹ̀ẹ́ ọba rẹ̀ ìtumọ̀ àlùwàdúdù nù ọlọ́mọṣá fìfẹ́ bá wa lò fàánù rẹ̀ bá wa lò yìí tó ti fi ń bá wa lò má yí padà fún wa o wala la hawla wala quwwata illa billah.